èèyàn rẹ̀ ni mí àrídájú mi ni mo ń kírun mo ń gbààwẹ̀ mo nínú mímọ́ ṣótọ́ kó wá sọ pé wọ́n lè yan ire ẹlẹ́bínà yóò fi kùnà fi sára ìwà dọ́ra yìí wàlẹ̀ kẹ́sì mi náà lè gẹ́sà wàlẹ̀ àfínà àníyànsì wàlẹ̀ àwọn yóò yíbo mọ̀ sí nínà. ọba láwọn kórìíra àwọn èèyàn tí wọ́n ríra wọn kálẹ́mi ni mo mọ̀ jù ẹni rẹ̀ ni mí ṣó dá sí wọn lójú ṣó yẹ kọrin síta ṣẹ́nu wọn gbàrú ẹ̀ onínú bí ni wọn lérò kérò ni wọn ọlọ́run jù èèmọ̀. Asana sobi fadlillah be Qur'ani wa Jibrili wa Taurati wa Injili wa ma fi ayi tanzili bi akilla rijalallah ainu nabi onillah la ilaha illallah wa salawi wa ya rabbahu ya rabbi ويا كوثر عزبي ويا كياه يا عزبي يا كل رجال الله يعينون في عون الله لا اله الا الله لا اله الا الله وصراوي لا اله الا الله لا اله الا الله يا كتاب يا أوجاد يا نقبا يا بدلا يا رباه يا ربي ويا كوثر يا عزبي عزي يا زيد القلب بيا كل رجال الله يعينون بعون الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله Muhammadu Rasulullah. Ọlọ́run mà ló tóbi jù Muhammadu ló rán níṣẹ́. Ẹ bá ń gbọ́ ló ń tóbi Allahu Akbar. Ẹ̀yà bá ń gbọ́ ló ń tóbi Allahu Akbar. Ẹlẹ́sìn Ìsìlámù gbọ́ ló ń tóbi Allahu Akbar. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الكبير. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 يا الله. ẹ kú jókòó. ṣẹ́gun. Ọlọ́run wà pẹ̀lú yín. ọlọ́mọ mi. Gbogbo òkè ìṣòro wa pátápátá lọ́lọ́run ó bá a sọ di pẹ̀tẹ́lẹ̀. àmín. Àní rí bàjẹ́. àmín. mo fẹ́ yín Ọlọ́run ó bá yín fẹ́. ọlọ́mọ mi. mo kọ̀ yín Ọlọ́run ó bá yín kọ̀. àmín. èròǹgbà yín yóò bá tọlọ́run pàdé. torí bẹ́ẹ̀ ṣe rí wá ń oníkálukú lérò tiẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ lọ́lọ́run náà lérò tiẹ̀ lọ́kàn tó ní fún wa ní ti dáadáa ní o ṣùgbọ́n kì í yé àwa ẹ̀dá. àwa mẹ́ta la wà ń bí tá a jókòó yìí Ọlọ́run ló ṣì kẹrin wa ó fi hàn wípé ìwájú Ọlọ́run la wà. ṣé ń gbádùn ọ̀rọ̀ mi? bẹ́ẹ̀ ṣe o. ṣe rí àìrọ́mọbí yín kò gbà wàhálà kankan rárá kò ní wàhálà lọ kò gbà pé ká gbààwẹ̀ kò gbà sàárà bẹ́ẹ̀ ni kò sì gbàdúrà kan yẹ kan péré ló lè mú gbogbo kìíní ìrọ̀rùn nǹkan náà ni ìgbọ́ràn. tẹ́ bá ti gbọ́ràn kò ṣe ń tó le. ṣe rí àkọ́kọ́ bẹ̀ ni pé Ọlọ́run ò kọ́ yín tọkọ-tìyàwó látọ̀run wá ẹ ṣe tọkọ-tìyàwó ọ̀rẹ́ lásán lọ́lọ́run lẹ́jẹ̀ wíwàpọ̀ yín tẹ́jọ wàpọ̀ tẹ́ ṣègbéyàwó àti dídébí yìí sábàbí lásán ni ẹ sì ti débi nsìn ẹ gbóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu. àmọ́ o lẹ́nu lẹ́yìn ọmọkọ tí bẹ́ẹ̀ ni èní náà lẹ́yìn náà mọ ìyàwó yín bẹ́ẹ̀ ni n tí Ọlọ́run fi yé mi tó sọ fún mi dájú gbangba ni wípé dírẹ́fà yín tó gbé yín wá tó wà nínú mọ́tò tó dúró dè yín sálẹ̀ yẹn òun lọkọ tọ́lọ̀ ń kọ́ mọ́ yín. òun lọkọ ẹ̀ látọ̀run wá sí ni bọ́lọ̀ sì ti kọ́ ni tẹ́ bá wá kọ tí ìgbọ́n yín sí ọ̀rọ̀ Ọlọ́run tó ó kù sí yín lọ́wọ́ o. ìwọ ọkọ tó bá ti jáde kúrò lọ́nà tẹ gbàdé bí tẹ dé títí ọlọ́dà tó bá ti dé títí ọlọ́dà yẹn bẹ̀rẹ̀ sí ń ka òpó kìíní ìkejì ìkẹta títí dórí mẹ́fà tó bá dórí mẹ́fà yẹn dúró síbẹ̀ ìyàwó tọ́lọ̀ ń kọ́ ọmọ ẹ̀ abá ẹ̀ bẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó yàtọ̀ sí tàwa ẹ̀dá. bí wọ́n ṣe mọ̀ tí ẹ bá ṣe. tẹ́ bá ti ṣe gbogbo eléyìí bùkátà yín bá bíyá kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ó ti yé mi mo ti understand ó ti yé mi kan. o dẹ̀ gbẹ̀nu sílẹ̀ jẹ́ ká máa lọ náà o dẹ̀ jókòó sí sílẹ̀ jẹ́ ká máa lọ kó lọ́ àlọ́ pa kó lọ títí tí ọ̀nà dà. Masalam. Bisalam. onírìsì tó fi ń wáyé onídìí ẹ̀ tó fi ń jẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ fẹ́ ní afẹ́ nìkan tó bá fẹ́ pè hàn á pè nìkan àwọn ẹni Ọlọ́run kò kí ń dá wọn lábọ̀ àdápé ló dá wọn. kò kí ń sọ̀rọ̀ ìfẹ́nu ṣèbí mú ọmọ ló fi jọ
ẹ ṣe wádìí ẹ fínífíní tó dájọ́ èèyàn ẹlẹ́ran ara tó ń dájọ́ èèyàn ṣé bí tí wọ́n bẹ́ lára. wọ́n ló máa ní sùúrù. irú ọ̀rọ̀ kò bá gbé wo náà sọ fún yàn irú ọ̀rọ̀ rádaràdà wo nìyẹn don't tell me at all. Are you trying to tell me that 8 years with you is nothing? Oh, okay, 8 years of marriage will mean anything here. Because just like that, you something kí ní sùúrù. No, kí ló wá try láti sọ pé bóyá ká give it a try. Tó lóun ṣe wọ́n bá òtẹ́ bá. O fẹ́ give it a try nìyẹn. No, o try láti sọ pé o fẹ́ ṣe nìyẹn. O fẹ́ ṣe ló sọ yẹn. Ọlá ní sùúrù. No, ní sùúrù again. Don't tell me. I don't like it. Don't tell me. Stop telling me. Ìyọ́n náà ló sọ̀rọ̀. Ẹ jẹ́ ká tiẹ̀ wo nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ ẹ̀ náà first now. Ká wo, not try. Ká wo. Dọ́túndé ọlọ́, ká wo tó sọ yẹn. Ó ti yé mi. Set up ni. O ti ń wẹ̀ tẹ́lẹ̀. Madam, ewu pariwo àdúgbò láwa. Èmi pariwo èmi ò rí inú. Ṣeré. Ọba tún sọ̀rọ̀ máa fọ́gi pa máa fi bàtà fọ orí ẹ̀. Wọ́n ní mọ́tò kó wọ́n tó fún mi jọ. Kí ni? Mo pé kí n kàn máa sùn lọ láti lọ bí ibi tó ń sọ yẹn. So o ti plan de tẹ́lẹ̀ ni wọ́n ọmọkùnrin. O fẹ́ máa o jẹ́ wọ́n ní mọ́tò mo ti fẹ́ wọ́n ní mọ́tò kó wọ́n ní mọ́tò tẹ̀lé mi o. Ìtọ́lọ́dà ní pẹ̀lú ibẹ̀ àti lọ́jọ́. Wọ́n ní mọ́tò tẹ̀lé mi o. O fẹ́ máa rìn lọ. Yá wà mọ́tò kò tẹ̀lé má tẹ̀lé lọ má lose ẹ̀. How are you? Very well. I got some. Yes. Kí ló ṣẹlẹ̀? Obìnrin ló bá sọ̀rọ̀ ike. Ẹ gbọ́ Yorùbá dáadáa báyìí. Mo gbọ́ Yorùbá. Actually, I'm waiting for Uber. Oh, Uber. Yes. Tí bá ṣe gbóbìnrin náà, obìnrin mi ìjọ orí ìranù. Ọlọ́kùnrin tó dúró sẹ́gbẹ̀ẹ́ títì, òun máa rojọ́ òṣì. Ẹjọ́ orí burúkú wo ló wá ń bá rò báyìí? Ṣé mo lè gbé yín lọ síbi tẹ́ ẹ̀ ń lọ? Never mind. Kẹ́ bá lè kúrò lábẹ́ ọ̀run. Ẹ kàn lè cancel trip Uber tẹ request fún. Okay. No mind. Okay. Ẹ wọlé. Àwọn ní mọ́tò, àkọ́kọ́ ni. Ṣé kìí ṣe ní mọ́tò lọ́wọ́ ẹ̀? Ẹ pẹ̀lẹ́. Èmi ò mọ̀. Obìnrin kan ló ti gbẹ. Ó yá, tẹ̀lé wọn. Ọgbọ́dọ̀ ló sọ, wọ́n ní kò tẹ̀lé wọn. A lọ tọ́nu ni. Tẹ̀lé. Mo sọ fún ọ tẹ̀lé. Madam ẹ ṣe sùúrù. Wọ́n ní kò tẹ̀lé àbórí ẹ̀ sùúrù wo ni kò ṣe. Madam ẹ ṣe sùúrù. Tẹ̀lé jáde. Anyway, mama ẹ̀ mi jàre. Orúkọ tèmi ni Yínká Ọlálẹ́yẹ. Yínká Ọlálẹ́yẹ. Very nice name. Yeah. I'm Kosi. Olami Kosi. Oh, beautiful name. Thank you. Má tẹ̀lé wọn lọ ni o. Má tẹ̀lé mọ́tò yẹn o. O ti gbọ́ bá wọn kọ́ mi sínú mọ́tò o. Má tẹ̀lé lọ ni.
and ẹ ti sùúrù madam ẹ ti sùúrù. sùúrù ọ̀ṣọ́ mo ní kò tẹ̀lé mọ́tò ó gbọ́dọ̀ lùsẹ̀ o. So ibo la wà lọ gangan sí. Actually hotel ni mo dé sí because Germany ni mo ń gbé mi ò gbé Nàìjíríà. Àwọn people yìí wọ̀ ọmọ mọ́tò wà. Ẹ ṣáà máa wà very careful jàre. Tèmi náà ṣe ni ẹ̀rí tí mo fi gbogbo ojú ṣọ́nà. Ẹ máa lọ báyìí. Mo ń gbọ́ yín. Germany ni mo ń gbé náà actually. Okay. But so hotel mo wá dé sí ní ìlú mi. Okay. So, ìwọ má rí mọ́. ẹni kí mama sa. àbọ̀ mo ní kó mọ̀ sọ. ẹni kí mama sa 50 nínú gbòòrò. tí wọ́n gbá orí ẹ̀ mọ́ sí ẹni orí wọn máa fọ ẹni. ẹni mama sa wọ́n ti jẹ. I'm also based in Canada. Oh, Canada really? ni mo ń gbé. If not shared any, I'm lodging in a hotel as well. Okay. Yes. Maybe I'll just stop at my hotel and drop some of my stuff, and then I'll take you over to your hotel. Is that okay? Yes, easier. Okay. Easy. Bump here, what's to be to me? Yeah. But is that okay? It's okay, no problem. All right. So you go. gbọ́kọ̀ mi lọ ẹni mi ti dáhùn ó ti dọ́kọ̀ ó ti gbọ́kọ̀ lọ ó ti gbọ́kọ̀ lọ ọgbẹ́ lọ ọgbẹ́ lọ. ọdún kẹ́ni ṣe wà mọ́tò torí ọjọ́ òní. ọlọ́kadà madam ọlọ́kadà ẹni ọlọ́kadà orí àbúrú ni orí àbúrú abẹ́ẹ̀rí ni madam wà lọ kọ́ọ̀sì orí àti burú ni ẹ̀rí ni madam wà lọ kọ́ọ̀sì problem ó ti lọ ká kiri madam ó ti ká ó ti àkìrí wájú ó ti àwájú madam ó ti àwájú. òun láti fi kíni ó ti ọ̀kadà ó ti àwájú. ọlọ́kadà ni ẹlẹ́rìí ọlọ́kadà ti. báwo ló ṣe wà. ọlọ́kadà ti wọ́n ti lọ ọ̀gá mi mọ́bi tó ga. onírìsì tó fi ń wáyé onídìí ẹ̀ tó fi ń jẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ fẹ́ ni a fẹ́ nìkan tó bá fẹ́ pè hàn á pè nìkan àwọn ẹni ọlọ́run kò kí ń dá wọn lábọ̀ àdápé ló ń dá wọn. kò kí ń sọ̀rọ̀ ìfẹ́nú ṣebí mú ọmọ ló fi jọ ẹ ṣe wádìí ẹ̀ fínífíní kẹ́ tó dájọ́ èèyàn ẹlẹ́ran ara tó ń dájọ́ èèyàn ṣebí tí wọ́n bẹ́ lára wọn. ṣàgó tó ń búgò máa tó tẹ́ ṣàgó tó ń búgò máa tó tẹ́ ẹ̀dá tó ń ṣe kà kò ní kọ́ sórí. onírìsì tó fi ń wáyé onídìí ẹ̀ tó fi ń jẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ fẹ́ ni a fẹ́ nìkan tó bá fẹ́ pè hàn á pè nìkan àwọn ẹni ọlọ́run kò kí ń dá wọn lábọ̀. Come in. This, I must say, is wonderful. Cool. Chigon. No. I'm not worried, I'm Melissa. Okay. Is she? Yes, sir. Me, ti joke what in from me. Iṣẹ́ wọn nìyẹn. Wow. It's really fantastic. You're welcome. Thank you. Ẹ káàbọ̀ sir. Is she gone? Mo ní kí n béèrè pé kí ni ẹ kí ẹ fún mi sir. A ní varieties of food here. A ní semo with ogbono. A dẹ̀ ní garri with okra. A dẹ̀ tún ní pounded yam with vegetable. So mo fẹ́ mọ èyí tẹ́ kí ẹ fún mi sir. Okay, well, I'll go for pounded yam with vegetable. Ẹ ṣé gan. Irú guest house yìí ó máa tún peléke ó yàtọ̀ gan. Ó ga o. Ṣé mo safe ṣá? You're very safe. Ilé mi rè. Okay. So, àwọn ọmọ yín kọ́ àti ọkọ. Àtọkọ, àtọmọ, ó kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe. Really? Mm-hmm.
sí ọkàn. Kọ̀ọ̀kan ń ṣe nítorí ojú ẹ̀ kòrò kí ló dé kí ló ṣe ẹ́? Nothing. Mo kàn wá distracted a little bit. Ń pé kí ni kí ló ṣẹlẹ̀ ní nǹkan tó ṣe ẹ́? So àwọn iṣẹ́ tí ẹ kì í ṣe lé ní gbogbo ẹ̀kan rí bákan mi ò ráyè fún so bẹ́ẹ̀ rí ẹ kí n wá distracted bákan. Torí òrì iṣẹ́ ṣe òun lójú ẹ̀ ṣe wá rí báyìí wọ́n fojú pọ̀ òun mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ti di ọ̀la gbogbo nǹkan tí mo ní láti ṣe lọ́la mi ò ní ṣe máa fi sílẹ̀ gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe léni tó rí ṣe àjíjọ ṣe gbogbo ẹ̀ pátá ṣé ó ń gbọ́ mi ṣorí 2 weeks tó fẹ́ lọ ní Nàìjíríà yìí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pátá àjíjọ ṣe ni I'll be with you 24/7 we'll get everything done ṣùgbọ́n Okay. Does that settle everything? Answer now. Yes. Are you happy? Of course I'm happy. Are you sure? I'm sure. Oh, they're raining, yeah. No, I'm going It's really now. Yeah, ma. I want to first soon. What's the first one? Ooh. Come here, baby. Èmi sílé orí mi ò ní jẹ́ elédàá mi ò ní jẹ́ sẹ́mi mi ò jẹ́ Just enjoy yourself. Kí ló dé tó máa ń parọ́? Ó ti fi rọ́kó lè mọ́lẹ̀ mi ò lọ bá láyé. Mo lọ ṣayé, mo lọ jayé, mo lọ enjoy. Yeah. I trust the people. Always enjoy. Only problem. Yeah. You want to control? I have no problem. Lẹ́yìn ayé. Alright. Ayé ló ti. Lẹ́yìn ayé. Ayé ló ti. Lẹ́yìn ayé. Ayé ló ti. So, mo gbà tí yóò ṣe kí ló ṣẹlẹ̀ gbogbo. Lẹ́yìn ayé owó ìgbà. Òun ò lè wá fà owó. Me wá after ayé, you know. After money. Mo fẹ́ jó, mo fẹ́ ṣá, mo fẹ́ mu, you know. Mo fẹ́ enjoy ara mi. Alájà, ẹ mọ̀ ẹ wá wò ṣe rí Ramat bó tún ṣe rìn gbèrègbèrè ẹ̀dẹ́ lóòrìn wọlé láàárọ̀ kùtùkùtù yìí mo ń ṣe àṣkárù lọ́wọ́ ni mo rí kinní náà tó wọlé tẹ́ bá rí bí Ramat ṣe rí pẹ̀lú aṣọ burúkú tó wọ̀ ọ́n. ibo ló wá sọ fún ẹ pé òun lọ. èmi ò bí irú yìí lèèyàn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kò sọ̀rọ̀ gidi tó lè jáde lẹ́nu ẹ̀ máa bọ̀ ẹ wá wo àgbákò ọmọ ẹ wá wo. Alájà ẹ wo Ramat. A'udhu billahi minash shaitani rajim. Ramat. Ẹ wo bí Ramat ti ń ọrùn bí ìgbà tí sáláìsà mọ́tò já kódà kí sáláìsà mọ́tò já kò gbọ́dọ̀ dún tó yìí ẹ wo Ramat. Ìwọ ọmọ ẹni Ọlọ́run tó ṣe òun ṣe bí ọmọ ṣaitan. Kódà máa wo ṣe dá gbogbo ara nù máa. Alájà kódà wàláhì máa sọ ọ̀rọ̀ ìfàlájì
alájì àgbọ̀ ilé wàláì máa sọ fún alájì ẹ wo bó ti rọrùn ọmọbìnrin kódà àwọn tó ń ru ráìsì tó ń ru sìmẹ́ǹtì wọn ò gbọ́dọ̀ sùn kán ọrùn tó yìí ó dà mo ti wọ́n. alájì bó ṣe ń wùwà tí ò fọ́n Islam lè káàkiri nìyẹn bó ṣe ń wùwà ìkiri nìyẹn. alájì ẹ má dá. gbogbo ẹnu alálùbáríkà ẹ̀dá sọ̀rọ̀. ṣé o fẹ́ sọ̀rọ̀ lójú mi pé irọ́ lẹ̀gbọ́n ẹ̀ ń pamọ́ ẹ ìwọ ọmọ dáadáa tá a gbọ́dọ̀ pè lóko mi yìí alájì wàláì bó ṣe ń rin gbogbo rìn kiri ìlú àlùbáríkà ká má pè ní irú mi òun lẹ̀gbọ́n ẹ̀ ti sọ fún yín yẹn tí ò bá kí n ṣọlá alẹ́ àlọ́ àtẹ̀wà ni ẹ̀bá ti gbọ́ sọ̀rọ̀ yìí kó tó dì sí i. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ramat dúnà níbo ló ti rí ìwàkiwà ṣé o bá rú ẹ̀ lọ́wọ́ èmi àti ìyá ẹ̀ ni abó bá rú ẹ̀ nínú ilé yìí ìwọ díndín ọmọ ṣe é tó yẹ kó máa wo àwòkọ́ṣe lára ẹ̀ o wá bọ́ sí gbòòrò o ń ṣe nonsense ṣé dúnà o fẹ́ kó ìdọ̀tí bá ẹ̀sìn Islam o fẹ́ kó ìdọ̀tí bá ẹ̀sìn àlàáfíà dá mi lóhùn. n bá rọ́ọ̀lù ẹ̀fà ó rò pé nǹkan kọlù kódà ó hẹ̀ tí ara ẹ̀ sísìn. Abdulrakeem fèmí pẹ̀lú ẹ̀ sílẹ̀. Ramat. mo mọ nǹkan tí mo lè ṣe fún ẹ dá mi dá o ẹ filẹ̀. Ramat. Okay. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa bi nasta'in. Ma kana yuridu ajilata. Ajalina lahu fiha man nasha'u. Linuridu. Ajalina lahu fiha man nasha'u. Ma kana yuriduna ajilata. ẹ má kánjú. Ma kana yuriduna ajilata. kí ni nǹkan tẹ́ ẹ̀ ń kánjú fún gan. Ajalina lahu fiha man nasha'u liman nuridu. gbogbo ẹni tí ó bá wá nǹkan kánjú lèmi Ọlọ́run ó gbélé lọ́wọ́. Ajalina lahu fiha man nasha'u liman nuridu. gbogbo ẹni tí ó bá wá nǹkan kánjú Masha Allah. Allah. nǹkan kánjú lèmi Ọlọ́run ó gbélé lọ́wọ́. Ó náà gbélé lọ́wọ́ bẹ́ẹ̀ni. àbí ilé ayé náà kọ́ yìí. Naham. oríṣiríṣi àfáà lọ́pọ̀ ń ta. Wọ́n pọ̀. àmọ́ àwọn tí wọ́n jẹ́ olódodo nu wọn ò tó nǹkan. Wàláhì wọn tó nǹkan. Allah. Allahu akbar. Jalla jalaluhu. àmọ́ Al-Qur'ani fi yé wa pé ẹ kíyèsí wọn. ọ̀rọ̀ ẹnu wọn ni kẹ́ ẹ tẹ̀lé ẹ má ti tẹ̀lé wa wọn o. Ẹ má tẹ̀lé bẹ́ẹ̀ni. Abamudin. Anakumullah. ẹ má ṣe tẹ̀lé wa wọn. Naham. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti ṣì lọ́nà kódà wọ́n tún máa fi Ọlọ́run búra fún wọn. Allah. Abamudin. Anakumullah. ẹ bá mi lọ sí Suratu Taubat verse 95-96 kí ló sọ. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Sayalifuna billahi lakum iza anqalabtu ilayhi lituridu anhu faridu anhu innahu rijisu wa mawahu jahannamu jasa bima kanu yaksubuna yalifuna lakum litarda anhu fa in tarida anhu fa inna la yarida anil kami fasikina. wọ́n ní pé tí ẹ bá dí ọ̀dọ̀ wọn. Allah. wọ́n máa fi Ọlọ́run búra fún yín. Naham. Allahu akibaru. Jalla jalaluhu. Allahu akibaru. Jalla jalaluhu. tá a bá fi Ọlọ́run búra fún yín kí wọ́n lè mú yín kúrò nílànà tèmi Ọlọ́run ni. Bẹ́ẹ̀ni. àmọ́ Al-Qur'an náà bí yé wa. Naham. Abamudin. Anakumullah.
gbogbo ń tẹ̀dá bá ṣe náà ni ó gbẹ̀san kó tó kúrò láyé. wàlá ìjàzá ọmọ kanu yaksibuna. nítorí pé àwọn ọba tá à ń sọ yìí ẹni ẹ̀gbin ni wọ́n. ẹni ẹ̀gbin ni wọ́n bẹ́ẹ̀ni. Jahannama lèmi Ọlọ́run sì pèsè lẹ̀ fún wọn. Allah. àwọn tí ẹ pẹ́ láàfáàhùn kẹrù pé jàkànjàkàn ni wọ́n tí ó bá dijọ́ àlìkíámọ̀ wọ́n fi àfáà mi wọ́n fi pètò náà báyìí tí ó máa jóná àwọn èèyàn ni yóò wá jóná gúrú. Allahu akbar. agbọ́dọ̀ tóbi náà kan sí. Allahu akbar. àbáyé yìí náà kọ́. ayé yìí náà ni. àbáyé yìí náà kọ́. ayé yìí náà ni. Allah. a kí àwọn bàbá wa Sheikh Ọlọ́run ló mẹ́yàn re. Adamala wa ayatahu. yóò dà fún gbogbo wa. Marhaba bikun. Ahlan wa sahlan. Ahlan wa sahlan. Bàbá wa ẹ máa wulẹ̀ kí ẹ máa rọra gbogbo tí ń jẹ́ àpọ́nlé nù alukuran lábí kíyín lábí pọ́nyínlé Marhaba bikun. Ahlan wa sahlan. kula ilaha illallah. ara bàbá ní kẹ́ ẹ jókòó. kula ilaha gbogbo àpọ́nlé ti bẹ́ẹ̀ lọ rí pàlà bí kíyín. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. la ilaha illallah la ilaha illallah. bẹ́ẹ̀ni Marhaba bikun. Ahlan wa sahlan. la ilaha illallah la ilaha illallah. Ọlọ́run náà tó ní. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. bẹ́ẹ̀ni lẹ́yìn Ọlọ́run náà tó ní. Allahu akbar. bẹ́ẹ̀ni bàbá wa akínyín Ṣéhù Ọlọ́run ló mẹ́yàn rẹ̀. ẹ bá pè Ṣéhù. gbogbo àpọ́nlé tí ń bẹ́nu ìwé mímọ́ alukuran láfi kíyín bàbá ẹ káàbọ̀ sí àárín wa. ní gbogbo ohun tí àwa náà ti sọ síwájú kó tó di pé wọ́n dé bó bá ṣe gbé etí ọ̀tún yín wọlé ẹ mọ̀jọ gba tòsí jáde. ká sọ̀rọ̀ ká gbọ́ kò dàbí ká mú lò. màá wá gbé ẹ̀rọ gbohùngbohùn fún bàbá wa ẹni ọlọ́lá ni ẹni àpọ́nlé ni ẹni tí ọlá yẹ bàbá wa Sheikh Ọlọ́run ló mẹ́yàn re Adamalawa yàtọ̀ wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa yó bẹ́ẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run sí wa ní iyè àmọ́ ibi tí káyé ibi táyé ń lọ bàbá wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Olúwa dọ́là náà olólè ní olólà alákòmọ̀ sẹ́nìkan àpàdà sábúrú ìgbà tí ó dá Ọlọ́run má gbé bọ́ọ̀lù ń fà wá. Olúwa tó lànà olú tó lò ní. Àpàdà sábúrú ìgbà tí ó dá Ọlọ́run tó láyé òun ló lọ́run olóní iye àlùfáà wa. Àpàdà sábúrú ìgbà tí ó dá Ọlọ́run má má bá wọn ṣe ìwà. Ọlọ́run tó lò ní. Àpàdà sábúrú ìgbà tí ó dá. Àpàdà sábúrú ìgbà tí ó dá. Àpàdà sábúrú ìgbà tí ó dá. Uzikabi nasibili kalami bi khamuzati inkuntalili musi sheki kimutia inkuntalili musi sheki kimutia la tegifila sababali kalami wa wakida walikaifa walikam ولمكان جميعا ولكيف ولكم ولمكان جميعا. Allahu Akbar.
ẹ̀yin bọ́ ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. kò lè jù bá ń lọ ni. bàbá ní iṣẹ́ kò lè jù bá ń lọ ni ẹ̀yin bọ́ ànábì. ó yá àwọn tí yóò bọ́ ànábì ò tí ì dé yìí. bàbá ní bóyá àwọn tí yóò bọ́ ànábì ò tí ì dé yìí. sallallahu alayhi wa sallam. 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 asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. bàbá ní àwọn kí wàá ní kíkí tọdún jùlọ. afa yìí Abubakar Sindeku ọlọmọṣà jogun làákàyè fún wa. àmín. ṣé rí wáàsí wa ò pọ̀ lónìí. bàbá ní wáàsí wa ò pọ̀ lónìí o. kò pọ̀ rárá. wọ́n ní ò pọ̀ rárá. ibi tí ọmọdé yìí gbà wọlé. wọ́n ní ibi tí àfa gbà wọlé nì. òun náà tó ní wáàsí. bàbá ló tó wáàsí o. nasibili kalami bi khamusatu ikutalili musishaki kimutiya la tagibila sababal kalami wakita walikaifa walikam walimakana jamia walikaifa walikam walimakana jamia. Allahu Akbar. Allahu Akbar. tó sọ ní kúkúrú. n ta fa kẹ́ni kúkúrú ni. mo ló tó ní wáàsí. àwọn bàbá ló tó wáàsí o. bẹ́nìkan bá ń bẹ́nìkan sọ̀rọ̀. bẹ́nìkan bá ń bẹ́nìkejì rẹ̀ sọ̀rọ̀. àbí ó wá ń sọ̀rọ̀ fáwọn kan. àbí ó wá pe àwọn èèyàn jọ ìwà ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn. n tó sọ yẹn. n tẹ́ni ní sọ. kò mọ bó ń tọ̀hún ṣe gbọ́ sí. kò mà gbọ́ yí ọ̀rọ̀ ẹni tóun sọ fún. ó ṣeé ṣe kó yí onítọ̀hún ju bóun ṣe ń sọ lọ. ó ṣeé ṣe kó yí ẹni tó ń sọ̀rọ̀ fún ju òun fúnra rẹ̀ tí ń sọ̀rọ̀ lọ. nítorí pé bóun ṣe sọ. nítorí bóun ti gbàgbé kalẹ̀ rẹ̀ lẹ̀. ibi tó ríran ọmọdé nù. ibi tó ríran ọmọdé ni o. ibi tí làákàyè ẹ̀ dé nù. ibi tí làákàyè rẹ̀ ọpọlọ tí fi ń gbọ́rọ̀ kalẹ̀ tí fi ń hun ọ̀rọ̀ ibi tó dé nù. ìyẹn làwọn Yorùbá ṣe sọ pé. ìyẹn làwọn Yorùbá ṣe ní pé. sọ̀rọ̀sọ̀rọ̀. sọ̀rọ̀sọ̀rọ̀. kó rántí ẹni tó mọ̀ gbọ́. kó mọ̀ ṣe làákàyè kó sì mọ̀ rántí ẹni tí mọ̀rọ̀ gbọ́ o. alukurani sì yànnàná ẹ̀. alukurani Karim ó sì yànnàná ọ̀rọ̀. ó ló ní làákàyè lòun ń bá wí. alukurani ní onílàákàyè tó lọ́pọlọ tọ́pọlọ rẹ̀ ò tí ì lọ tí ò tí ì yòrò òun lòun bá wí o. ẹlòmíì lè máa sọ̀rọ̀. ẹlòmíì ó máa sọ̀rọ̀. kọ́mọ̀ ní làákàyè. wàláhì kọ́mọ̀ ní làákàyè kankan bó ti wọ́n mọ́. àwọn tó sì sọ̀rọ̀ fún. àwọn tí sì ń wí ọ̀rọ̀ nì fún. wọ́n ní làákàyè jùlọ. wọ́n ní làákàyè jùlọ owó òsì mọ́ o. Ọlọ́run má pa làákàyè wa. Ọlọ́run má pa wá làákàyè. sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ gbọ́. kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ ẹ máa wí fún o rántí ẹni tó mọ̀ gbọ́ o. Yorùbá lówe púpọ̀. Yorùbá lówe púpọ̀. láfiwé ọ̀rọ̀. Yorùbá sì láfiwé ọ̀rọ̀ wàláhì. wọ́n ní ògiri létí. Yorùbá ní ògiri tẹ́rì nì ó mọ̀ létí. létí o Ọlọ́run má pa làákàyè wa. Ọlọ́run má pa wá làákàyè. wáàsí kan nù. wáàsí kan nù lọ́tọ̀. níbi tí ọmọdé gbà wọlé. níbi tí àáfàá yìí tó gbà wọlé. sábàbálì kàlámi wà kìtà ó wàlíkàfà wàlíkàmálì màkànà jẹ̀míà wàjúrúlẹ̀ kàmúrátà ìkúntà fàtà káfà yẹsìn àfijúnú ní mọ̀nà àkọ́l káfà yẹsìn àfijúnú ní mọ̀nà àkọ́l. Arakumullah. gbogbo ẹ sọ pọ̀ mọ́ra wọn náà ni. gbogbo rẹ̀ sọ pọ̀ mọ́ra wọn ni o. wọ́n ní ẹni abímọ wèrè. wọ́n ní ẹni abímọ wèrè ńgbà wọ́n bí wèrè máa kò sí mọ́. ó yàtọ̀ sẹ́ni tí ń yọ wèrè ṣe. ó yàtọ̀ pérégede sẹ́ni tí jẹ́ pé ìmọ̀ ń yọ wèrè tiẹ̀ ṣe ni ẹni tá a bá bímọ ó yàtọ̀ sí ẹni tí ń yọ ṣe. àmọ́ ẹni tí bá ń yọ wèrè ṣe. àmọ́ ẹni tí ń yọ wèrè ṣe. tí ó bá ṣọ́ra. tí ó bá ṣọ́ra. òun náà ya wèrè. yóò padà ya wèrè tí ó bugi yóò rìn wọgbó. fàyẹ̀sì àfijùnú ní mọ̀nàkà. ní tí mo fi ní gbogbo ẹ̀ lọ́mọ́ra wọn. òun náà bàbá fi ní gbogbo rẹ̀ mọ̀ lọ́mọ́ra wọn ni. nígbà o bá sọ̀rọ̀ títí. nígbà tó o bá mọ̀rọ̀ lẹ̀ tó ń kà á lẹ̀ lọ. ọ̀rọ̀ tí ò dá ọ lójú.
ọ̀rọ̀ tí ò dán lójú tó mọ nǹkan kan pa rẹ̀. o sì ń fi gbóyà pé báyìí ló ṣe rí. o sì ń sọ pẹ̀lú gbọ̀yà kò dán lójú o. wèrè nu o sì ń sọ kò dán lójú. èèyàn máa ń kàgbákò bí ọ̀rọ̀ sísọ. alágbà èké kódà ẹlòmíì ò wí ọ̀rọ̀ bá ibẹ̀ ni ó gbà rìn lọ èèyàn máa ń kàgbákò bí ọ̀rọ̀ sísọ. ẹlòmíì ó sọ̀rọ̀ títí. ẹlòmíì ó sọ̀rọ̀ títí. yóò sì délé yọmọ yàgbẹ́. níta gbangba ni ó ti sọ̀rọ̀ kò ní mọ̀ pé bẹ́ẹ̀ làgbákò ti kò wó yóò wá délé yóò mọ̀ yàgbẹ́ kiri. ó lè má kú o. ó lè má kú o. ó wá lè ya wèrè bí adé yìí. ibi tó bá ti yàgbẹ́ dé náà ni wèrè ó ti ba gbogbo èrè ó wà papọ̀ yóò di méjì yóò ya wèrè mọ́gbẹ́. ọlọ́mọdé àṣeré o. ọlọ́mọdé àṣìrìn. ọlọ́mọdé àṣeré o. ọlọ́mọdé àṣìrìn. ọlọ́mọdé àṣeré o. ọlọ́mọdé àṣìwí o. kí sọ̀rọ̀sọ̀rọ̀ ó ṣọ́ra o. kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó ṣọ́ra àròkọ̀mọ̀lá. kọ́mọba kàgbákò ní o. kí ó má bàa ṣe àgbákì tó ju àgbákò lọ níbi sọ̀rọ̀sọ̀rọ̀ rẹ̀. ẹ jẹ́ ká máa dúpẹ́. àwọn bàbá ní ó yẹ ká máa dúpẹ́ o. kò wá sí mi lónìí nù. àwọn bàbá ní kókó ọ̀rọ̀ táwọn fẹ́ sọ lónìí tó jẹ́ wáàsí tàwọn ònu. ẹ jẹ́ ká máa dúpẹ́. ẹ jẹ́ á máa dúpẹ́. ẹ jẹ́ á máa dúpẹ́. ẹ jẹ́ á máa dúpẹ́. ẹ dákun kí lọ́lọ́run béèrè lọ́wọ́ yín. ẹ jẹ́ ká máa dúpẹ́ kí lọ́lọ́run bí ọ. kalẹ̀ ojú ìjà lọ àfẹ́ kọ́lé ọlọ́lá àfẹ́ ra mọ́tò ọ̀la ọ̀tá gbé kalẹ̀ ojú ìjà lọ. láìla àìlàlà muhammadu rasulullah. gáúsù bàbá àgbàlagbà o kàn ń gbọ́ pé bàbá ni. alhamdulilayi bàbá kókó kí ni kókó gan. owó ni bàbá. lẹ́yìn owó kọ́ kí ló tún kù. owó ni bàbá. owó náà tún ni mo jẹ́rìí ẹ̀. bàbá bẹ́ẹ̀ ni o ṣeun mo pe aago ẹ títí kò lọ kí ló dé. mo lọ sí amẹ́ríkà ni wọ́n ní kí n ṣe lọ Chicago New York Atlanta Georgia kí n lọ wọ́n tèmi ń bẹ̀. alhamdulilayi. bẹ́ẹ̀ni ọlá yín náà ni àdúrà yín ni. ọlá nàbí Muhammad ni ọlá Ọlọ́run gbogbo ẹ ọlá Ọlọ́run náà sì là ń jẹ alhamdulilayi bí ó sì ti máa rí lọ́nà kò ní wálẹ̀ lágbára Ọlọ́run bó o ní àwọn ọmọ wọ̀nyí ń kọ́. àbá àwọn ọmọ yẹn wọ́n pọ̀ gan ẹ mọ̀ pé ìyẹ̀pẹ̀ mi òkun kò ń gbẹ àwọn ọmọ yẹn pọ̀ yìí torí tí Ọlọ́run fi dá wọn owó wà iyì wà orúkọ wà. ìgbà wo ni mo lè bẹ̀rẹ̀ sí rí wọn padà. alẹ́ ìjọba fẹ́ máa kó wọn wọlé bàbá. lálẹ́ nísinsìnyí. jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀la lọ. ọ̀la àbáṣe mílíọ̀nù àbí táwọ́sọ̀. jẹ́ ká ṣe látọ̀la lọ. tó bá ti wá ń lọlé kó tó délé wàá gbọ́ gbọ̀ngàn. ibẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́hún ni. gáúsù àràfà táwọn ń gún rè wọ́n jẹ́ wọ́n ti sọ̀tẹ̀ wọ́n wà lẹ́nu ẹ̀yìn náà máa wà òkèlè yín wà bá. kókó àjọṣe wa ò ní bàjẹ́. bẹ́ẹ̀ ni bàbá. kò ní bàjẹ́. àmín bàbá. kò ní bàjẹ́. àmín bàbá. ọlá aláhàwọ̀lá wà láàkú. àwa ni ọmọ yẹn àmọ́ àmín bàbá. ilá ilẹ̀ alẹ́ ilẹ̀ àìsàn. ọlọ́run ọba á bá wa lọ́ra ẹ̀mí yín. àmín ya Allah. iṣẹ́ yín ò dẹ̀ ní bàjẹ́. lóòótọ́ ni mo gba káàdì pé mo fẹ́ wá rí yín ṣùgbọ́n kò ń ṣe nítorí ọ̀rọ̀ ara mi nítorí ọ̀rọ̀ ara yín ni. mo gba káàdì pé mo fẹ́ rí yín. bẹ́ẹ̀ ni sà. nítorí ọ̀rọ̀ ara mi. bísímìlà. ẹ ṣeun. gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí àti ẹ̀yin gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀sìn ibi tí mo ti máa ń rí ọmọ yín Ramat kò bójú mu pàápàá jùlọ gbogbo ìmúra rẹ̀ ó lòdì sẹ́sìn. àfáà kí lorúkọ. àfáà Muideen ni sà. àfáà Muideen ṣe púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. mo dúpẹ́ gan-an gbogbo ohun tó ń dánú ọ̀rọ̀ ẹ̀ kò ní bàjẹ́ àti tó wá nínú nǹkan yẹn àti tí ò mí ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan. ṣé mo dúpẹ́ inú mi dùn gidi gan ó sì jọ mí lójú fún láti mú ara ẹ̀ láti gba káàdì kó fẹ́ rí mi nítorí ọ̀rọ̀ ara mi ọlọ́run àṣìṣe nù gbèsè ayé ẹ̀ náà. ó ṣe torí ọ̀rọ̀ ọmọ mi màá wá nǹkan ṣe sí kí ni mo ní màá ṣe. ẹ máa wá nǹkan ṣe sí. màá wá nǹkan ṣe sí. ọlọ́run á dẹ̀ fún yín sí. àmín ọlọ́run ó jọ mí lójú ó jọ mí lójú gidi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbòòrò tó bá rírun nǹkan bẹ́ẹ̀
kàkà kan wá sọ fún wa ìbú náà wọn bú wa káàkiri ìbàjẹ́ wa náà wọ́n máa ṣe káàkiri ṣùgbọ́n wò wá ṣèbàjẹ́ wa gbogbo ládá tọ́lọ́run mọ́ fúnru ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run fún ládá o ṣeun ọlọ́run sì ní jọba wa lẹ́sìn jẹ́ o ṣe mo dúpẹ́ o. ẹ ṣe gan sa tí mo ní kí n wá rí fún mi. àfàmù ìdín ìjókòó má bínú o ìkìlọ̀ kan ni mo fẹ́ fún ẹ kọjọ́ iwájú ẹ kó lè bá a dà mo fẹ́ kó jáwọ́ nínú sìgá àti ọtí mímu tó bá wò tán ara ẹ dáadáa délẹ̀ wàá rí i pé àìmọye contract ló ti bọ́ sọnù lọ́wọ́ ẹ bí kan gbéṣẹ́ fún ẹ kékeré ni o ńlá ni o tó bá kù díẹ̀ kan gbé fún ẹ kò ní ṣe é ṣe mọ́. ẹ rí mi tán. ọ̀pọ̀lọpọ̀ bíi ká promise yàn ìyá sọ pé a máa ṣe nǹkan fún ẹ kódà àánú kò bá ti rán láàánú tipẹ́tipẹ́ pé kárẹ́ ni pé kéèyàn ṣèyàn láàánú tó bá yá wọ́n tún ní ṣe láàánú mọ́ sìgá àti ọtí tó ń mu ló lé àwọn mọ̀láìkà jìnnà sí ẹ̀ kàkà káwọn mọ̀láìkà lọ kó sí ẹni tó bá fẹ́ ṣe ẹ́ lóore nú wọn ò ní lọ kó sí nú pé kó ṣoore yẹn kàkà bẹ́ẹ̀ wọ́n á ní kó má ṣoore ni jáwọ́ kó nú ẹ̀ tó bá jáwọ́ kó nú ẹ̀ ọ̀rọ̀ gbèsè ẹ̀yẹ bá tún ṣe rí kó padà wá sọ fún mi. ẹ ṣe gan sa. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣe gan sa. ẹ ṣé mo dúpẹ́. ẹ pẹ́ fún wa sa. àmín. ẹ ṣe gan sa. ẹ̀yin babe. What's up, babe? Friendship kí ló ṣẹlẹ̀. Happiness. ọ̀rẹ́ wo deal kan wà lẹ deal yẹn make brave. Deal? Yes deal tí bá sọ̀rọ̀ deal ṣé deal tí mò ń sọ̀rọ̀ yìí kókó wà lẹ̀ kókó kúkú sí òun ni mò ń sọ̀rọ̀ lé lórí o. Mo máa ń sọ fún ẹ pé tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ deal má máa sọ̀rọ̀ owó fún mi mọ́ ó ti mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ fowó bẹ̀ ṣe enjoyment tó wà ń bẹ̀ fàájì tó wà ń bẹ̀ ayé tí mo máa gbéra mi ṣe òun ni mo fẹ́ gbọ́ kí ni problem ẹ so ṣé mo máa ṣayé. ó máa ṣayé. mo máa enjoy ara mi. ó máa enjoy. to the fullest. to the fullest. now let's go there. when I mean to the fullest ìyẹn confirm ni nítorí ẹni tó mú deal yìí wá kò ń ṣe smello kókó gidi tó bá mọ ẹni tó bá mọ ọkọ tó ń pè ní kókó kan ni kókó tèmi dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí kókó ńlá kúkú sí gidi ni mo sọ̀rọ̀ ẹ̀ yìí. Tell me something. I'm in. You're in? Yeah. For real? Mm-hmm. You're in? Oh God, wàá ṣayé, wàá gbádùn, wàá jayé, wàá tún mú ayé. So, deal tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ìgbà wo ló máa happen? Sure, this weekend now. This weekend? Yes. Count me in. Oh yes, mo trust her. Wọ́n mi ò rò pé mi máa lè bá yín lọ fún deal yẹn ní weekend o. Mi ò rò bẹ́ẹ̀ torí mo ti ní pààrọ̀ tí mo fẹ́ lọ fún for that weekend. Ó yá ọmọ mi kò ṣẹyìn sókè ó ti cash big deal ó ti mẹ́ja ńlá orí ẹ̀ wà ń bẹ̀. So like for real wọ́n encourage ẹ̀ wọ́n sọ fún pé kó má lọ ṣé deal tèmi sọ yìí ó ju deal tó ń lọ fún lọ. Mo gbàgbé kò lè dàbí tó bá lọ síbẹ̀ wàá rí nǹkan tí mò ń sọ. Kí ló ń sọ? Ní kí ni? Mélòó don't worry I'm in for that. Gẹ́gẹ́ bá yín sọ lọ ẹ̀yin GPB good pretty babes ẹ fọkàn yín balẹ̀ àwa tá à ń kó yín jáde kò sí wàhálà tẹ́ bá ti gain up sí ni pákéjì yìí ṣe máa gọbọi ṣó ti yé yín. òdodo ọ̀rọ̀ ló sọ ìpolówó làgùn mu o. ṣe nọ́mbà ó ra ọmọ ẹ má dá wa àwa náà dẹ̀ ní dá yìí láéláé. Sir, all of you, Kagani, Gaskia, the Hausa ni o. Now listen, ladies, are we good to go? No magomago. What about our percentage?
We are good to go. We get to go. Ẹ jẹ́ kí n wo nǹkan tó náà ń fún ilé ẹ̀kọ́ kan. Oh God. Baba. Oríṣi Ọlọ́run. Oh my man. Ọlọ́run ló dáwọ́ yìí. Uncle. Pizza! Ilé yóò jẹba ní bàbá àtọ̀ bàbá ń bọ̀. Ọ̀daràn ló fi yóò pa ó ní wọn bá. Tí ẹ̀ lẹ́yìn tí. Kọ́kọ́. Sá! Sá! Wọ́n bọ́ọ̀lù máa drive. Bẹ́ẹ̀ni sá. Àwọn àtò wọn mọ́tò lẹ́yìn kọ̀ọ̀kan. Next! Ẹ wá wọ ọkọ̀ náà rè. Kọ́kọ́. Ilé yóò lé gbogbo. Concord! Sá! Owó ẹ̀ ò ní pé lálẹ́ yìí o. Okay. Sógbò. Kíre. Kékeré ata. Àti rúkà. Pàṣọ. Ọkọ ni. Ewo sà. Olóògbé. Sinjaru truck. Sinjaru truck. Ọmọ tó. Yes sir! Yes sir! Yes! Sinjaru truck. Kí ni ká ti gbọ́ pé lè mọ mú jojo egungun? Kí ni ká ti gbọ́ pé lè mọ mú jojo lóró? Èmọ̀lélẹ̀ yìí o, olórí ìjọ nílé ìtura. Àgbàfà nílé ìtura o. Ọlọ́run lòdì sí. Kí ni ká ti gbọ́ pé lè mọ mú jojo egungun? Kí ni ká ti gbọ́ pé lè mọ mú jojo lóró? Èmọ̀lélẹ̀ yìí o, olórí ìjọ nílé ìtura. Àgbàfà nílé ìtura o. Sóbò. Ọlọ́run lòdì sí. Ọkọ̀. Múlẹ̀ wá. Ṣé ká pọ̀ sí VIP? Ibo ni iṣẹ́ máa wà? aláṣẹ kòkó kábà báwo ló ṣe lọ. àbá àgbàlagbà afúnlóúnjẹ máa wò pé àbáwọn ti dé rẹpẹtẹ ń ta omi òkun ni wọn bàbá ẹ̀yin lẹni nàìjíríà Lagos ẹ̀yin lẹni tí a bá ti pàṣẹ àṣẹ ní bàbá. máa mú wọn wọlé one by one gẹ́gẹ́ bí ṣe. àṣẹgun bàbá àṣẹgun.
ṣe normal kábà tọ́hún kí bàbá rí gbogbo ẹ̀ kábíyèsí ò nìyẹn irúnmọlẹ̀ kókó kábíyèsí. jẹ́ kí lè ṣì máa lọ. kó máa lọ bàbá. bó ṣe máa jẹ́ ni. já máa lọ bàbá mọ̀kàn tó wò lára ẹ̀ já padà kábíyèsí ṣé kí n lọ. ní kíákíá mú mi wọlé. kábà. àbọ̀ má bọ̀ bọ̀ síwájú. Alhaji. Ramos. Bàbá mi. Èèyàn rẹ̀ ni mí, àrídájú mi ni. Mo ń kírun, mo ń gbàwẹ̀, mo nínú mímọ́. Ṣótọ́pọ̀ wá sọ pé wọ́n lè yan ire. Ẹlẹ́dínà yóò fi kùnà, fi sára ìwà dọ́ra yìí. Wàlíkẹ́sì mi náà lè gẹ́sà, wàlí àfínà àníyànsì, wàláwò yóò yíbo mọ̀ sí nínà. Ọba láwọn kórìíra àwọn èèyàn tí wọ́n ríra wọn. Kálẹ́bí ni mo mọ̀ jù, ẹni rẹ̀ ni mí. Ṣó dá sí wọn lójú, ṣó yẹ kọrin síta. Ṣẹ́nu wọn gbàrú ẹ̀ onínú bí ni wọn. Elérò kérò ni wọn, ọlọ́run júwe wọn, ọ̀tá ọlọ́run ni wọn. Èèyàn rẹ̀.